Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ẹ káàbọ̀ láti Èkó, ẹ kú rìn. Ọlọ́run tó sọ yín débí pẹ̀lú alhamdulilayi. Ọlọ́run bá sọ yín padà sí Èkó náà pẹ̀lú alhamdulilayi. Nítorí wọ́n ń pè ní ọmọ ìyá gẹ́gẹ́ òní ẹ display pẹ̀lú àfáwà àlùmọ̀ọ́yì. Ọmọ ìyá gẹ́gẹ́ ẹ display. Ọlọ́run ó san kálukú yín lẹ́sàn dáadáa. Ọlọ́run wà níbi àfihàn yìí gbà. Ọlọ́run jẹ́ tó dínà síra wọn. Bàbá rẹ̀ yìí Ọlọ́run yóò bá rọ wọn lójú. Abáyímánì lára wọn. Àwọn tó kù Ọlọ́run dákun yóò mọ wọn lọ́wọ́. Ẹ̀rí àfáà tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi àjọ ṣe kékeré lọ́rọ̀ ṣe àti bàbá wa ọdún market gbogbo wa jọ ṣe kékeré bẹ́ẹ̀ àti jọ jáde náà. Alhamdulilayi nígbà tí Professor Akorede tàjọ wá bí ní ìjẹta torí ọlọ́jà rẹ̀ pé ìmọ̀ máa ń lè ní níwájú báyìí bá rẹ̀ fẹ́ náà wọ́n kọ̀ọ̀kan. Akorede ní ẹnu ẹ̀yìn tó náà ń ṣe fún ọmọ yìí pé ọmọ yìí kéwú wà lára rẹ̀, ládàbí wà lára rẹ̀, ẹ̀kọ́ wà lára rẹ̀. Ó wá lò pẹ̀lú bàbá tó bí lọ́mọ. Bàbá tó bí lọ́mọ ni kẹ́yìn tó dé wọ́n fi gbogbo àwọn tí àkàn hàn mí wọ́n ní ọmọ rẹ̀ ló rẹ̀ ilé yìí wà ó ní ká máa fi ṣe tẹ̀síìrì. Kò yọ pé tẹ̀síìrì àwọn oníkèrè ní pé àwọn ká máa fi yìí ṣe tẹ̀síìrì ká máa lè léyìí nìkèrè ká máa lò yìí. So ọ̀rọ̀ ọmọ náà ó ya gbogbo èèyàn lẹ́nu. Níbi wáàsí mi tí mo sí lórí social media lẹ́jẹ̀ tàbí jẹ̀rẹ̀ ṣé wàá Adam rahimahullah gbàtọ́ fi ṣaláìsì. So àwọn èèyàn ń gbé jànáza wọn láti Kẹjà dágége èrò kan airport àwọn èèyàn sì ti dágége níbi tí èrò pọ̀ dé gẹ́gẹ́ bí lábára máa ti ń ròyìn oríṣi lánàá ilé ìkàjù náà dán awwaluhum indi wa akhiruhum indak. So àwọn èèyàn tí ìtàn ní airport àwọn èèyàn sì wà lágbègbè kò lè yà wá lẹ́nu fún Sheikh Adam rahimahullah pé àwọn èèyàn pọ̀ ní janaza àwọn bá Sheikh Kamal Al-Adabi rahimahullah àti àwọn náà ṣaláìsí níbi janaza wọn ẹrù pé kò sẹ́ni kankan mọ́ lọ́rin kò lè yà wá lẹ́nu fún wọn. Sheikh Murtada Abdulsalam rahimahullah bàbá bá kíní wò kò lè yà wá lẹ́nu fáwọn yìí nítorí pé kíni ẹni tó ti lò 70 years lórí dáwà wà nù wọn, ẹni tó ti lò 60 years, ẹni tó ti lò 50 years. Bọ̀dẹ̀ ẹlòmíì náà wà tó lò bá wọn o táàrí atharu qabulu ba'da wafati. Bọ̀dẹ̀ àwọn táàrí táàsí ń ro kan pé Ọlọ́run gbà wọ́n lẹ́rú. Àwa dírù àti rahasot àti àwọn ọmọ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀. À ń kọ́ mọ ní kéwà ṣe tàlífù àti wáàsí fún 50-60 years. Bọ̀dẹ̀ ọmọ tí wà yìí ń rò kó tí ì pé 50. Kò wọ 40. Ẹni tí ò wọ 40 ní ọmọrù ọdún mélòó ló fẹ́ ní níbi dáwà? Ẹyọ ọmọrù kò níbi dáwà ọdún mélòó ló fẹ́ níbi dáwà? Kó wá ní irú kọ̀búlù báwọn. Ọ̀rọ̀ rẹ̀ ṣe déédé ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullah tí wọ́n fi sẹ́wọ̀n tí wọ́n jẹ níyà. Ó ní al-hakamu baynana wa baynakum yawm al-janaza. Pé ṣe èmi lẹ́rù pé mo wà ní kíní táwọn àfáàtọ̀ súnmọ́ bá náà níbi tí bàbá yìí bá fi lè kú sẹ́wọ̀n wọ́n fẹ́ tọ́pù ìjọba rẹ̀. Ó sì ti fẹ́ rí náà. Gbogbo olú kò lè sẹ́pẹ́ nìkan kan nù lé mọ́.
àwọn tó wà níbí ní nǹkan ò bá wá tó bá yẹ kó bá rọrùn rẹ̀ so min alamatil wilaya nù so kẹsẹ wàlíyù láàrin tí ó máa ranjú tí ó kó tẹsùbà sọ́rùn tí ó kó láńtà sọ́wọ́ tí ó sọ pé kí nǹkan máa ṣe nísìn tí ó sì máa ṣe àwa àlùsùnà wal jamaa àwọn oníyìí lọ́wọ́ yẹ ha máa ṣe yóò sì máa ṣe àwọn sàdúrà àṣẹ ìsúnù ìlú sínú ilé tọ́lọ́mùbá ni ó ṣe wà nílà ìlànà ibi tó máa yìí ti wá jáde nì náà lẹ́yìn náà báwọn sẹ́yìn náà ti wẹnu ọkọ ẹ ti wẹnu lẹ ti wẹnu ọkọ ibi tó ti jáde nì kò wá babẹ̀ jẹ́ kò babẹ̀ jẹ́ ó lo ládàbí púpọ̀ ó lo ládàbí táwa náà tá a jẹ́ aṣáájú yín rò pé ní à ń lò kọ́nà sì gbà lọ́wọ́ wa kí làwa ń lò gẹ́gẹ́ bí aṣáájú mi Professor Akorede ti sọ àwa rí i pé ní ìta bá lọ́dọ̀ àwọn bàbá àgbàlagbà wọ́n gbìyànjú wọ́n try bí a sì lágbára mọ́ àmọ́ àwa lè sọ pé nítorí pé àwọn ni wọ́n bí wa àwọn ni wọ́n rí wa ká wá rí àkíyèsí ká má wá kíyèsí àmọ́ tá a bá wá kíyèsí a wá ṣe bí Lukumanu ti ń ṣe kálukú yin mímọ̀ Lukumanu kálukú yin hekima rẹ̀ kálukú yin òṣùlùbù rẹ̀ so àwa ní àwọn challenges lọ́dọ̀ àwọn àfọ tó jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù so ó wá mú kó jẹ́ pé ní ó fẹ́ mú dáwà wa ní opposite àwa sì máa sọ fún wọn àti mi àtàwọn aṣáájú ìyá Akorede Aláró Ẹlẹ́ṣin gbogbo àwọn aṣáájú yẹn pé ṣé ẹ rí gbogbo àwọn àbúrò wa tẹ̀yìn ń sọ yìí pé ní wàhábíyà ọmọ ká wàhálà ìwọ̀n ìsọmọ kọ́mọ dáwà wa ìkan náà ni kankan náà làjọ ń pèsè àwọn kan ní òṣùlùkù ni gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ń lọrin alhamdulilayi ìpẹ́ ìrìn kọjú kẹ́lẹ́ ìjó sì dọ́dọ̀ wọn kò sí ẹni tó lè pè wá lọ́mọ búnú gbogbo wọn bẹ̀rẹ̀ látọ̀ lọ bàbá wa Ìmáàmù Fúlàní ẹ̀ bá ń ṣe ṣé òní àwa máa ń ṣe ṣé òní bẹ̀rẹ̀ látòrí wọn èmi àtàwọn yòókù mi àlè déwájú bàbá báyìí wọn á pè wá lọ́mọ wàláhí láàzì kí ló dé a lo ládàbí pẹ̀lú wọn a lo ìtẹríba àti àpọ́nlé pẹ̀lú wọn àwọn náà sì gbà lọ́dọ̀ wa tí bàbá bá ní àwọn sì wá sí máa ní ṣe ní 1992 tá a bẹ̀rẹ̀ kìíní tí gbogbo wa ń lọ ìgbèríko tá a ń lọ gbogbo ẹ̀ wọn kọ̀ fún wa wọ́n rí i pé ní àfẹ́ ṣiṣẹ́ ni ó lè yàtọ̀ sí ní tá a bá ń lẹ̀ tá a lò tíṣẹ́ wa dáhùn ti kọ́ sínú mú wọn sọ pé takọ̀lídùn jàìríyà lọ fẹ́ mú ni àbí àdínú nà sí àbí tàwùjí dáwà tí gbogbo kìíní yóò wà nú ẹ̀ tí ẹ̀ wá ń sọ pé ní àmú ẹ̀sùn tuntun dé wàláhì àmú ẹ̀sùn tuntun dé bí wá sí mi tí mo ṣe ń jẹta ẹ lọ wọnú tíra Sheikh Adam rahimahullah ẹ máa wá yọ Ibn Taymiyyah Muhammad Abdul Wahhab Ibn al-Qayyim al-Jawzi ní ọmọ kan inú ẹ̀yìn ọmọ tẹ́ẹ̀sẹ̀ ń ṣe rìsáàjì nísìn ẹ lọ fi ṣe báṣù ọba rẹ̀ kẹtẹ́ àti wàbíyà ṣé wàá dámọ̀ lo wàbíyà ó lo Ibn Taymiyyah ó lo Ibn al-Qayyim ó sì yìn wọn ibi tí ò bá ní lọ pẹ̀lú wọn ló sọ pé ní lọ pẹ̀lú wọn gbélé ibi ọ̀pọ̀lọpọ̀ ló ti wá lọ pẹ̀lú wọn ìkankan náà làjọ ń wí so ẹ̀yin ọmọ ìyá mi nasiha mi fún yín ni pé ẹ dákun ẹ já sọ uslubul wa'z ẹ já sọ al-hikmatu fil wa'z gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yín yìí bóun ti sọ tí gbogbo ayé wá ń yìn gbogbo wá sí rẹ̀ mí tẹ́sẹ̀sẹ̀ ń post ní sí mo sẹ́ rí rẹ̀ omi èyàn ó rí èyàn ó sì máa sọkún èmi ò yẹ ó rí èyàn ó ròyìn pé màláìka kò ti sọ fún ọgbẹ́ ọ̀ní pẹ́ kú bá ọ̀ tètè sọ eléyìí wàláì so ẹ jẹ́ à ń lo òṣùlùbù rẹ̀ wá sí mi lè gbóná lára ó lè gbóná especially tó bá jáde ibi tí ò yẹ kó ti jáde especially èmi walillahi alhamd ọjọ́ orí ń gba alẹ́ díẹ̀díẹ̀ náà lọ́wọ́ tiwa náà torí Ìlọrin yìí mo máa ń sọ ní ìwò moscow síbi tí n ti lè sọ Ìlọrin ní qiblatu din fún gbogbo ilẹ̀ Yorùbá ẹni tó bá fẹ́ ṣàbòsí tó bá fẹ́ ṣe kéèta ni ó sọ pé Ìlọrin yìí ṣe qiblatu din fún gbogbo ilẹ̀ Yorùbá Ìlọrin ni qiblatul ilm markaz Agége ni ilẹ̀ Yorùbá mò ń sọ o ilẹ̀ Yorùbá mò ń sọ o markaz Agége ni fún kọ́
markazi wallahi azim markazi Agége bí kọ́sà ẹni tó bá ní kìí ṣe markazi Agége fún gbogbo ilẹ̀ Yorùbá o fún gbogbo ilẹ̀ Yorùbá kó múrú ẹ̀ wá láti 1947 50 60 70 ká tó lé markazi bá àwọn dàkátìrà ṣẹ̀ṣẹ̀ ń jáde lọ́dọ̀ wa ní 1980 àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń jáde àti pàráfísà 1980 tọ̀bí àtẹ̀mí ìgbóná ọ̀la wà fún mi kò sí fún Akóredé àti Aláró tí n bá rí nǹkan kan tí mo pè ní Qiblatul Ilm tí ò lọ pẹ̀lú nǹkan tí jumhurul ulama ẹ̀ sọ pé sálàfò ẹ̀ sọ sálàfí o ẹ̀ sọ wàhábíyà o nǹkan tí ò lọ pẹ̀lú jumhurul ulama Málìkì Ṣáfìí Hánàfí Hámbàlì tí ò lọ pẹ̀lú ẹ̀ èmi ò tún ṣe o èmi ò tún ṣe bí ọmọ yìí ti ń tún ṣe bọ̀tà àwọn àyókù mi wọ́n sọ pé ní tó bá ti jọ́ dé ń bẹ̀rẹ̀ nìkan tó gbọ́dọ̀ tún ṣe mọ́ ǹjẹ́ wá ní tún ṣe mo sọ fáwọn àgbàlagbà wa tó jẹ́ àgbàlagbà wa bàbá ẹ mójútó yìí ọmọ àwọn ò ní mójútó yìí fi àwa lẹ̀ lórí mọ́nájì wa ẹ̀yin náà máa lọ ní mọ́nájì yẹn ọlọ́run kó bá ń ṣe dáadáa fáwọn bàbá náà wọ́n ní ní bú yín lórí mọ́nájì tí yín ẹ máa ṣe lọ àmọ́ mọ́nájì tiwa náà ẹ máa bú wa wàláhì làzim mọ́nájì wọn wúlò ó wúlò ó padà wúlò fún súnà ọlọ́run kó bá ń san àwọn bàbá yẹn lẹ́san dáadáa bóòlù ṣe wúlò fún súnà nígbà tó lọ ṣẹlẹ̀ tó di pé a máa tẹnu bá àbúrò rírà tá a máa tẹnu bá kínní wàláhì ń gbà mí ọ̀sẹ̀ kan mo lè má sùn Qiblatul Ilm mo lè má sùn Qiblatul Ilm bàbá ẹ bá wa mójútó àárín wọn ni kò tí ì yà fún about 20 àbí 15 years gbà tó wá yá tí wọn wá sọ ó dàbí ẹ pé wọn rí ègún yẹn kúrò lórí Qiblatul Ilm ẹni tó wá sọ bó ti wá sọ ẹnu gbogbo wa yóò gbà láti sọ bóun ti sọ tèmi sì máa kọ lẹ́tà sí pé ọsọ báyìí ọ ní máa padà sí ibú láíláí àti ká máa farabalẹ̀ báwọn bàbá yìí ṣe ń wí àti nàìjíríà dáadáa ní òmùwá lóòótọ́ èmi náà máa farabalẹ̀ láti sìn lọ lẹ́ẹ̀fì àwọn nǹkan míì tí ó jáde wíwí Qiblatul Ilm náà ń tàkẹ́ àfẹ̀tí bá rí i pé ó ti fẹ́ yàwọ́ tí àwọn ọ̀kẹ́lẹ́sì náà tán ẹfẹ́ gbé àfa wa Al-Mujaddid ga àmọ́ ẹ̀wọ̀sọ aṣọ àpọ́nlé obìnrin ẹ wá lọ síwájú rọ́bọ̀ àdúwájú kábàárì àwọn kan ní àwọn àjò ìṣàlá àwọn àṣẹ ìsìtìráàpù jẹ àbáwọn tán lu bàndírì àwọn obìnrin àbáwọn tán lu òkè sóbì àwọn àṣẹ ìsìtìráàpù jẹ ọlọ́run kó sì forí jìn wá tí sánlá bá wà lẹ́nu wa mo máa sọ fún gbogbo àwọn bàbá yẹn tẹ́ ẹ bá rí mistake tí alima yìí bá ṣe bí ruwa bá ṣe bí Kutubi bá ṣe bẹ́ẹ̀ lómi bá ṣe hádàfù wa ni ẹ wò ẹ má wo zalatu lisani tó ń bọ́ lẹ́nu wa hádàfù wa ni ẹ wò tó bá pè àwa náà ṣàkíyèsí ó dáa fún wa káwa náà mọ̀ nípa kíyèsí sí àmì fún yín lórí kẹfìlì lọ sinmi ẹja kun ẹja máa tẹ̀lé uslubul hakim uslubul hakim tàbá fẹ́ ṣe wáàsí tàbá wá ṣe zalatu lisan ẹ dákun ẹ jẹ́ ká tètè padà mo fi bàbá wa kan ṣàpèjúwe mo ní èyí tí ìlú rẹ̀ ń gbogbo Nàìjíríà yìí zalatul qalami ṣẹlẹ̀ sí a sì pè ṣàkíyèsí ó sì tààrà ọjà ó tó fi kọ́lámù tó ń ṣe kò lè sínú tàríìkì rẹ̀ ilal abad lẹ́yìn ìgbà tá a bá lọ tán pé ó sọ̀rọ̀ nǹkan báyìí kò lè sínú tàríìkì rẹ̀ kọ̀dùmọ́kìyà àmọ́ ẹni tí ò bá tààrà ọjà wàláhì ó wà nù sí jílù rẹ̀ ẹni tí ò bá tààrà ọjà ó wà nù sí jílù kódà kó tààrà ọjà ní kọ́kọ̀ kí mo sọ ọ̀nà ńgbà tí mo ṣe tàlífù yẹn pọ̀ bá ṣe tààrà ọjọ́ ní kọ́kọ̀rọ̀ láàrin wa àtọ́lọ́run bá rẹ̀ nù bọ̀fìlà alan táwọn èèyàn máa dé bá tó sì máa kọ́ sí àfikọ́ ṣe tàrọ́jù fìlà alan tá a bá ṣe mistake fìlà alan ká ti tàrọ́jù fìlà alan ọlọ́run kó gbà ní ẹ̀sìn fún wa ọlọ́run dàpọ̀ mọ́jà jọra wa lójú ọlọ́run dàpọ̀ mọ́jà jọra wa lójú ọlọ́run al-ikhlas ọlọ́run dàpọ̀ kó fi ṣe ọ̀ṣọ́ fún gbogbo wa al-mutaba ọlọ́run kó fi ṣe ọ̀ṣọ́ fún gbogbo wa gbogbo àwọn bàbá ìtàn wa wà lé
wọ́n jagun ẹ̀sìn débi tí wọ́n jagun dénú làwa ti bá báyìí àwọn tó ń ti lọ́nu ọlọ́run kó kẹ́ wọn àwọn tó ń ṣẹ́kù ọlọ́run dákun ẹ̀mí gígùn àtàláfíà kó ṣe fún wọn kó já dolo súnà kó já dolo pẹ́ ọlá títóbi ọlọ́run ọlá àjọ kan ṣoṣo rẹ̀ tọ́ ẹni ẹfẹ́ wábì lọ́la ní bá mọ àgbo tí wà kọjá mọ́ tó ń lọ wá pẹ́ àmọ́ sẹ́tẹ̀ ẹ̀rán mi ó di yàrá àmọ́. Alhamdulillah. Sọ́ọ́lẹ̀ máa bọ́ náà lórí insha Allah.